tẹ́ wà lẹ̀ Yorùbá mo kí yín kúṣẹ́ o ẹ̀yin tí àwọn gómìnà bá ń bá tẹ́ pé ẹ̀yin lẹ́ ń ṣàdúrà wípé kọ́lọ́jì wo ṣe ẹ̀lẹ́sẹ̀ 2023 ẹ má para yín torí pé èmi kọjá pé tí wọ́n bá sọ̀rọ̀ kọ́ mọ̀ ṣe pásítọ̀ àbálà fún àtọ́bá ṣàdúrà fún olóṣèlú yóò para rẹ̀. àṣẹ àbá ṣàdúrà fún olóṣèlú àwọn ẹjọ́ ìrẹ́jú ẹ̀ para yín o bẹ́ẹ̀ sì gbéra tẹ́ lọ Cairo tẹ́ lọ sí Egypt tẹ́ lọ ń ṣàdúrà ẹ̀sẹ̀ la yín kẹ́ ẹ tó dé àá ti kó gbogbo àdúrà yín òdodo kò sádùn àìjọ gbà àdúrà tó lè gbà lẹ́nu yín lónìí ó ní pé Ọlọ́run o ilẹ̀ Yorùbá ká gbòmìnira ó làdúrà tó lè gbà lẹ́yìn àdúrà ọ̀hún gómìnà kan ọlọ́jọ́ wọlé 2023 ẹ̀ ń ṣe ra yín ni o gómìnà pírẹ́sì kan ẹnìkan ẹ̀ ń ṣe ra yín ni o kò lè gbà lórúkọ bàbá lórúkọ ọmọ àti tí a ń lè wí. hallelujah hallelujah praise the Lord hallelujah. ẹ ṣé èmi ní ìbéèrè yẹn ń kọ mí lóminú mo dẹ̀ ti lọ gbogbo Yorùbá state káàkiri pẹ̀lú àkọlé pé à ń gbà rẹsì à ń gba ẹ̀wà à ń gba PVC à ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú a dẹ̀ ní pé ilẹ̀ Yorùbá pé ó máa dúró ó ń kọ mí lóminú gidigidi ni o ó ń kọ mí lóminú gidigidi ni o òun ni mo ṣe lọ káàkiri pé ìwà táwọn ọmọ Yorùbá ń wù yìí ìwà ṣekúṣẹyẹ ni ó lè bá olóṣèlú jẹ kó o bá wọn mu kó o gbowó ọ̀yà kó o má wàá sígbà. táwọn àbájọ olóṣèlú à nílé jáde báyìí. ẹ ṣé inú mi dùn fún ọ̀rọ̀ tẹsán yẹn ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní Kẹ́ńyà o ní Kẹ́ńyà ní ẹ̀gbẹ́ wa ń bì ẹ jẹ́ ká.